إلهي ليس لي إلا كأون فكن عوني على هذا الزمان إلهي ليس لي إلا كذخر فكن ذخري إذا خلت اليدان إلهي ليس لي إلا كجاه فكن جاهي إذا هاجي هجاني إلهي ليس لي إلا كحسن فكن حسني إذا رمي رماني إلهي ليس لي إلا كعز فكن عزي فكن عزنا لأماني إلهي أنت للعلماء عون فقل الشيخ سليمان أونا إلهي أنت للعلماء فضل فقل الشيخ سليمان فضلا إلهي أنت للعلماء أمن فقل للشيخ سليمان أمنا إلهي أنت للعلماء جاه فقل للشيخ سليمان جاها إلهي أنت للعلماء حسن فقل للشيخ سليمان حسنا إلهي أنت للعلماء عز فكل الشيخ سليمان عزا إلهي لا تعذبني فإني مقر بالذي قد كان مني إلهي أنت تعلم ما بنفسي وتعلم ما تجيش به جناني فهب لي فهب لي يا رحيم رضا وفضلا إذا ما زل قلبي أو لساني إذا ما زل قلبي أو لساني الفاتحة بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم
مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. اللهم صل على سيدنا محمد الفاتح لما أغلق صلى الله عليه وسلم والخاتم لما سبق ناصر لأكي بالأكي والهادي إلى صراطك المستقيم صلى الله عليه وسلم وعلى آله أكن قدره ومقداره العظيم. آمين آمين. gbogbo àwa tí Ọlọ́run bá yọ̀ǹda fún lónìí pé wà níjókòó yìí. Naam. ẹ dákun torí Ọlọ́run torí Ànábì wa Muhammad. Sallallahu alayhi wa sallam. ẹ jẹ́ kí a tẹ ọwọ́ méjì síwájú Ọlọ́run tọ́lọ́run bá yọ̀ǹda fún ẹ pé o mú ọwọ́ rẹ kú nílé. Kiramakumullahu al-karim. èyí tí ó kóore báyàn jù láyé tí ó kóore bá ẹ̀dá jù láyé èyí tí máa ń kó iyì bá ẹ̀dá jù láyé Azzakumullah. èyí tí máa ń kó àpọ́nlé bá ẹ̀dá jù láyé ni kó máa rírí Ọlọ́run. Allah. Allahu akbar. ẹ̀dá èèyàn tí ò bá ti máa rírí Ọlọ́run tí ò mọ títóbi Ọlọ́run kò lè lálẹ́ kò lè láyé Allahu akbar. kódà kò lè lọ́run. La ilaha illallah. gbogbo ẹni Ọlọ́run bá yọ̀ǹda fún níjókòó yìí Naam. tí Ọlọ́run bá yọ̀ǹda fún ọ dáadáa Azzakumullahu. bọ́lọ́run bá gbà ọ́ láyè Naam. ọwọ́ tó tẹ̀wọ̀n bá ń sọ fún Ọlọ́run pé bisimilahi rahman rahim. Bismillahir rahmanir rahim. wọ́n yín múyàn sí pé túláàsì sórí ire tó ire ò bá wù kó wù náà nìyẹn. a lè bímọ kárán ní sùkúl pé túláàsì sẹ́ afẹ́ kó kàwé ó lè kà kó mọ̀ sórí ire. La ilaha illallah. Araftu bi anna Allah jalla jalaluhu. a lè ní o kéwú kan ní túláàsì sẹ́ gbọ́dọ̀ kéwú yìí ó lè ké kó mọ̀ sórí ire. Wa ayqantuhu anna al-ilaha lawahidun. a lè ní o kọ́sẹ́ pé túláàsì àfi kó o kọ́sẹ́ o lè kọ́ kó má yanjú. Allah. àmọ́ ọwọ́ ta ni kò tẹ́lẹ̀ ní ọwọ́ kó o lè bá a sórí ire ni. Allahu akbar. tó bá sì gbà bẹ́ẹ̀ pẹ̀lú ìyọ̀ǹda Ọlọ́run àtàṣẹ rẹ̀ lónìí yìí tí ò ní dọ̀la wá sórí rẹ̀. Amina. bá ń sọ fún Ọlọ́run pé bisimilahi rahman rahim. Bismillahir rahmanir rahim. ẹ̀rí ẹlẹ́kẹ̀ẹ́ta Akramakumullahu al-karim. kò sí tàbí ṣùgbọ́n ń bẹ̀ ká lọ kábọ̀ kọ́. Naam. àfáà mi ò láṣìírí mi tí ń fi ń bẹ lọ́tún bí bisimilahi náà lọ. Allah. àfáà mi ò sì fún mi ní nǹkan míì tó ju bisimilahi lọ. Allahu akbar. àwa pé ti orí olórí La ilaha illallah. àwa nítorí orí olórí àwa náwó torí orí olórí mo sì gbà páwa náà lórí tiwa Insha Allah. a lórí tiwa
gbogbo ẹni tó rí òní burú láyé tí o fẹ́ kó rí òun takò òun kó ní bisimilahi rahman rahim. bisimilahi rahman rahim. mo fẹ́ kí n gbóhùn ẹ ní Madina ní sallallahu alayhi wa sallam. sallallahu alayhi wa sallam. ìjókòó yìí ẹ sì jókòó wá sí. ìjókòó ọpẹ́ ni. ìjókòó pé àwa kíra wa ni. Allah. àmọ́ kò lè bá gbádùn ayé dáadáa bá ń sọ pé sallallahu alayhi wa sallam. sallallahu alayhi wa sallam. wa yawma wusulil hashimiyyi laduna la atyabu ayyami liqawmi Muhammadin. mo fẹ́ kí àlùbáríkà tó jẹlé ní mo fẹ́ kó pọ̀. Allah. torí pé bẹ́yàn bá gun ẹṣin nínú mi lónìí kò ní kọsẹ̀ ó dà má gun ẹṣin tí ń gbé katapila wa ọ máa lọ fìfì. wa ma huwa illa rahmatullahi lil wara hudallahi lil akiwani khulqu Muhammadin. mi ò fi nǹkan mi bí ọlọ́run lé ní tójú àná Muhammad náà lọ. hamudan. so ti kú òun lé náà ó wá kún àwíyé àgbà lọ́wọ́ ó ti sori ire lé ní. hamudan liman akramana bi ahmada. àwíyé tí ń bà nẹ́bí jókòó. wazadahu fadlan ala man awjada. tó bá jásí pé lóòótọ́ ò máa dunnú àbòsí tínú rẹ bá ń dùn dénú lóòótọ́ pẹ̀lú ògùn ọlọ́run ò tún rí ìkorò mọ́ láyé. hamudan liman akramana bi ahmada. àwa kó àpọ́nlé bá àfàwà Ahmed. liman akramana bi ahmada. wọ́n fi àpọ́nlé tọ́lọ́run bu ànẹ́bì tí ògùn ẹ̀dá kan rí bí ọlọ́run. Allah. kò dáa kéèyàn ara pọ́nlé lónìí kó kábùkù lọ́la. hamudan. ní tó burú jù fẹ́ dá láyé ni kẹ́ni lè ní kódà nígbà kan rí ó ti sori ire rí àmọ́ lè ní àmọ́ ó ti wá seri ibú dákúta kó o sì dànù torí ọlọ́run. hamudan liman akramana bi ahmada. alibarika Muhammad lọ́dọ̀ ọlọ́run gbogbo owó tó ń wò mí lè lórí ibú òní ṣe ọmọ láyé. wazadahu fadlan ala man awjada. ẹ jẹ́ ní sallallahu alayhi wa sallam. sallallahu alayhi wa sallam. mo kí gbogbo àwọn tí wọ́n wà níjòkó yìí. kiramakumullahu. mi ò mọ ọ̀nà tí màá gbà tí màá fi kí yín. títóbi yín kún mi lójú títóbi yín pọ̀ lẹ́mìí mi. hayyakumullahu. mo mọ àpọ́nlé kódà mo mọ rírì yín púpọ̀. la ilaha illallah. àfáàwa Sheikh Murtada hafizakumullahu wa ra'akum. ajẹtùmọ̀bí. adamallahu hayatahu. àjọfẹ́ kú ńlọrin ní àná ní àwa márùn. bẹ́ẹ̀ ni. àwọn tí wá dé airport àwa wà ní odò. àwa miss flight àwọn lọ. bẹ́ẹ̀ ni. àwa dé airport à ń wo ọkọ̀ tá a fẹ́ wọ̀ tí ó gbé wa báyìí àmọ́ wọ́n ní ẹ̀ lè lọ sí ẹ̀ ti léètì. wọ́n ti ti bàálù. ẹ má jẹ́ sífìlà alẹ́ ń bí o bàálù ò tí ì fò. ò là ń wò yìí owó wọgbó. sílùmọ̀ tún mi ní ntẹ́yàn ń wò pé ọkọ̀ mi rè kán ní ọkọ̀ yẹn ò lè wọ bẹ̀ mọ́. la ilaha illallah jazakumillahu al-arishi. wá sí ni o. khayra jazaihi. mo wá fọwọ́ lẹ́nà mo wá ń ṣe wá sí fún ara mi pé owó wa tá a san àwa márùn ẹnìkan wọlé wọn láwa létí pé wọ́n ti ti pléènì wọ́n ti fò ẹni kí wọ́n sì. àṣé bí èèyàn ò báyìí tí tóbi láyé ayé rẹ̀ ò tí ì dà. jazakumillahu al-arishi. Sirul Maksum. khayra jazaihi. ọ̀tọ̀ lówó ọ̀tọ̀ ni títóbi. khayra jazaihi. ó
o lè lówó kó má tóbi tó bá lówó tó bá tóbi ojú àti ẹ. khayra jazaihi. tówó kọ́ o tówó kọ́. azakumullah. tówó kọ́ kò pọ́síbù kí èèyàn ńlá kan Nàìjíríà wa ní kọ́mísì kò lè mú ó da dúró de ni pé wọ́n ń bọ̀ wá wà ní tọ́lẹ̀tì. wọ́n láwọn ò lè dáyàn dúró fún wa. la ilaha illallah. a lè ṣépè pé ẹ ní balẹ̀ dáadáa torí ọmọ yà wà nù. àwa fà wọn lọ́wọ́. ẹ̀yin kí ni Áfíríkà ọdún méje lónìí máa pariwo pé ẹ̀yin ní Ọlọ́run. jazakumullahu al-arishi khayra jazaihi. ẹ la ìwo ló wà nílẹ̀ bẹ́ẹ̀ tá a lè bá fò. la ilaha illallah. wọ́n ní Overland nìkan èyí máa ń pariwo òun mọ́nítọ̀ sírù ní mélòó àwa mẹ́ta kọ́ àbí àwa mẹ́rin ló kù àwa mẹ́rin sírù ní oje lo 200,000 ya ẹsẹ̀ wo sí wọn pápápá. la ilaha illallah. àtúnṣe wọn ní àtìmọ̀ bóyá ẹ̀dí sí ti o wọn ní tá a tún lówó lọ́wọ́. Ọlọ́run o. tòun tówó wa ẹ gbowó yìí ni o ẹ gba kíni. sírù Maktumu dẹ̀ darúgbó owó yẹn lẹ̀. damallahu hayy jazakumullahu al-arishi. kí wá ni mo fẹ́ mọ kí mo fẹ́ bó mo ti fẹ́ kí. khayra jazaihi. wèrè àfa ni ẹ. akramakumullahu. ìwọ tó ń jẹun bì kan tó o fẹ́ kẹ́gbẹ́ rẹ jẹ lára rẹ. la ilaha illallah. wèrè ni ẹ. wèrè àfa ni. kai. Sirul Maktum. hafizakumullahu. ṣé èèyàn ó bá tán yàn ṣé irú ilé ẹ̀ máa ń tàn ṣá. ó ti jù ó ti dàfí ẹ̀yìn. tí èèyàn bá tán yàn ṣé irú ilé ẹ̀ máa tàn. ìṣerú yín bàbá ẹ kọjá. àbí òmùkọ́ tó ń pè nífẹ̀ẹ́ ni. azakumullahu. àbí ká ní òmùkọ́ tó ń pè nígbà fún. la ilaha illallah. Sirul Maktum. adamallahu hayatakum. ọlá yín ò ní parẹ́. mazilita marifu'an. ọlá yín ò ní parẹ́. mata shita daiman. ẹni tó bá ṣe àmì ò ní sórí ibú. wala zilta ta'lu kulla yawmin wa laylati. Al-Mubarak Kéwúyẹmí. akramakumullahu. Al-Mubarak Kéwúyẹmí. ọmọ àwọn àgbàlagbà. akramakumullah. Siru Abbi wal Murabbi. akramakumullahu al-karimu. ọmọ àwọn ẹni Ọlọ́run. mazilita marifu'an. Ọlọ́run máa dá iyì àtàpọ́nlé dúró dè yín ẹ̀ ní kábùkù láyé. mata ishita daiman. ọwọ́ yẹn tutù ọwọ́ yẹn sì ní soft. izita ta'lu. ìgbà wọ́n yẹ ṣe kó lórí ti sú mi ń gbóná. kulla yawmin wa laylati. ojú ọ̀rọ̀ láti di ẹ̀ta lọ́rin. wala izita ta'lu. ìfirọ̀ báyìí. kulla yawmin wa laylati. àfọwọ́ Sheikh Yusuf An-Nabahani àjọkú òǹlé ni. An-Nabahani. ẹ̀jọ̀kọ̀ ẹ̀jọ̀kọ̀ àfa àgbà ni wọ́n. ẹ dàgbọ́ ẹ jókòó. An-Nabahani àgbà ọmọ àfa àgbà babalagége ẹ dàgbọ́ ẹ̀jọ̀kọ̀ mo fi Muhammad bẹ̀yìn. mazilita ma'rufan. torí tọ́lọ́wọ́n ẹ̀jọ̀kọ̀ ẹ dákun. mata ishita daiman. wala izita ta'lu. mọ́mú oríta nìbàdàn. kulla yawmin wa laylati. mọ́mú oríta nìbàdàn. Ọlọ́run dákun má jẹ́ ẹ wálẹ̀. àmín. fẹ́ báyìí ẹ dákun ẹ dìde. wala izita ta'lu. àfọwọ́ àgbàrọ̀ ìd. kulla yawmin wa laylati. àfọwọ́ àgbàrọ̀ ìd. àdúpẹ́ ojújàsọpẹ́ ẹ̀ ń rìn mí káàkiri. wakuna ale. yìí ń gbé yín bọ̀ ń lọrin o. abẹ́ ẹ̀ ní wá. Sheikh Ahmed ojújàsọpẹ́ ẹ pọ̀ baba. bí n bá tẹ̀yìn mi ni Ọlọ́run ẹ pọ̀. pọ̀ gan ni. Ọlọ́run ò ní jẹ́ dínkù láyéláyé yóò máa kú. àmín. wala izita ta'lu. torí Ọlọ́run torí àsìkò àfọ̀gbàlẹ̀ kulla yawmin wa laylati. pàlíyé Ọlọ́run ẹ dákun torí wala Ọlọ́run. izita ta'lu.
كل يوم وليلة. Haji Lukman Al-Adabi. حفظكم الله. Haji Lukman Al-Adabi. لقمان الحكيم. Al-Ijebuwi. الله أكبر. Ọlọ́run dákun má jẹ́ ẹ parẹ́. Àmín. آمين. Àfàwọ̀ Ali kàn pa Ọlọ́run شيخ علي. ètò bàbá ètò لا إله إلا الله. ọlá bàbá fàgbà. أدام الله ẹ̀dẹ̀dẹ̀ حياتكم. ká yé rí yín ẹ̀dẹ̀dẹ̀ ká yé rí yín ẹ̀dẹ̀dẹ̀ ká yé rí yín sẹ́. لا إله إلا الله. ẹni Allahu Akbar. الله أكبر. ètò nìyẹn láti bí Kàn pọ́n wẹ́ẹ̀sì náà ti kú òun létorí àwíyé gbogbo àwọn ọmọ tí yín ó pàdé aláàánú. آمين. Alhaji Abdul Gani Oṣuọlálé Abdul وشوالي Jalil إن شاء الله. wọ́n fún mi ní 1,000 àbí lè wọ́n fún wọn lówó kò náà fún wọn lówó wọn padà ẹ bá mi dá owó wọn padà fún wọn ẹni mo ní wọ́n ṣe kí wọ́n kó àpọ́nlé mi ta ló kó wọn yẹn dání wọ́n kọjá ẹ bẹ́ẹ̀. fún wọn lówó wọn padà. wọ́n kọjá bẹ́ẹ̀. Oṣuọlálé níbo ló ń lọ gbà sí wá nìyẹn. ọmọ sẹ́jẹ́ wàlá ìzítà tàlù kulla yawmi wa laylati. Ìsìnìlá. wàlá ìzítà tàlù àwọn tó kún àwíyé nìyẹn. kulla yawmi wa laylati. mo kí ìyàwó wọn ìyàwó àlùbáríkà tó wá fún mi lẹ́bùn. ìyá dùnú. ọkọ yóò nífẹ̀ẹ́ ìyàwó kejì o ajá Mọ̀nsúrà yé ti gẹ́ẹ̀tì mi torí Ọlọ́run. Allah. kí ló kì í Àdùfẹ́ tèmi Àbíkẹ́ ẹgbẹ́ ó fẹ́ jọra wọn díẹ̀. tèmi Àbíkẹ́. Alhaji Mọ̀nsúrà Mọ̀nsúrà ti máa ń gbùdú ọmọ ọmọkọ́ tọ́jú àwọn máa ń di owó o. ẹ jókòó ó kì wọ́n nìyẹn. Ọlọ́run ní jẹ́ parẹ́. Àmín. Àmín. Alhaji Mistura tèmi ní success. Tèmi ní success. Tèmi ní success. Tèmi ní success. Tèmi ní success sí Ọlọ́run gbà bẹ́ẹ̀ fún mi. Ọba tá a máa dákun gbà bẹ́ẹ̀ fún mi o. Tèmi ní success. Tèmi ní Tèmi ní success. success. Ó wálé bẹ́ẹ̀. ẹ wá kọ́ ni kí n gbọ́ wọn bọ̀ wá. Ọba Tàálà ya Rọ́bì gbà bẹ́ẹ̀ fún mi o. Allah tèmi ní success, tèmi ní success, tèmi ní success tí Ọlọ́run gbà bẹ́ẹ̀ fún mi. Ọba Tàálà Rọ́bì gbà bẹ́ẹ̀ fún mi. dákẹ́ jẹ́ gbọ́rọ̀. Allah ó ti ń sẹ́ni. orin yẹn ní ìtumọ̀nú ayé o ẹ kọ́ kí n gbọ́. Tèmi ní success, tèmi ní success, tèmi ní success, Ọlọ́run gbà bẹ́ẹ̀ fún mi. Ọba Tàálà ya Rọ́bì gbà bẹ́ẹ̀ fún mi o. Allah tèmi ní success, tèmi ní success, tèmi ní success, Ọlọ́run gbà bẹ́ẹ̀ fún mi. Ọba Tàálà
ẹ bá ń bẹ mí súra gbogbo mẹ́kì mi lẹ̀ ọlọ́run ní jẹ́ ẹ jábọ́ Amina. alibarika la Muhammad lọ́dọ̀ ọ̀rẹ́. Sallallahu alayhi wa sallam. àfọ àwọn àgbàjẹ túmọ̀ bí al-imam Al-imamu Ajay. bolobolo la hadam. Sha Allahu. torí tọ́lọ́run kájọ kó padà ayọ̀dá yín. ajé ẹ̀mí sọ̀rọ̀ ló ń dá mi dúró. gòbédà Obi. omi ló ń lò afahamadi ní bóun bá ń kọ ìtàn tó wọn báyìí tí kọ tán yín ó ní part 1 part 2 Allah. Patri. kò ní ìdìbò ní part 3 àkọ́kọ́ nínú àwọn first list lẹ́gbẹ̀dọ̀ wà La ilaha illallah. nínú part 1 lẹ́wẹ̀ àwọn kan wà part 30 náà wà Ayin. àmẹ́yìn part 1 lẹ́wà La ilaha illallah. series 1 lẹ́wà ọlọ́run dákun má jẹ́ máa padà sí ibú Amina. kò torí ọlọ́run ẹ ṣe. Amin. níjókòó lẹ́wà yìí gòbé àwọn tèmi nìyẹn má ti dẹ́kọ̀ Wọ́n ń bọ̀ ọkàn wa ti balẹ̀. gòbé gòbé Ọwọ́ méjì fẹ́yàn kan. gòbé Swale. èèyàn kan bí ẹgbẹ̀rún èèyàn After him na him. gbogbo àwọn tó wà níbí báyìí àdúrà ni mo fẹ́ ṣe Allahu akbar. ẹ dákun torí ọlọ́run Akramakumullahu al-karim. afọ àwa Ahmed Awiyagba. àwíyá gbà Adamallahu hayatahu wa dawlatahu. ọ̀rọ̀ tí mo fẹ́ sọ lé ní àdúrà mo fẹ́ ṣe fún àfa Ahmed La ilaha illallah. àkọ́kọ́ ọ̀rọ̀ mi ni pé ìbéèrè ni Tọ́. kí ló máa ń múyàn tóbi láyé Allahu akbar. bó o lèèyàn ṣe máa ń tóbi àkọ́kọ́ ni èmi náà fẹ́ tóbi kí ni tí ó múyàn tóbi Kí ni nǹkan náà? ṣé aṣọ ló máa ń múyàn tóbi ni àbí ilé tá a kọ́ ló máa ń múyàn tóbi Allahu akbar. àbí mọ́tò ló máa ń múyàn tóbi gẹ́gẹ́ bí ọ̀rọ̀ pléènì táwọn bá bọ̀ wá ẹ ṣeun kí ni nǹkan tó máa ń múyàn tóbi láyé ọpẹ́ ni Allahu akbar. ọpẹ́ ló máa ń múyàn tóbi ọpẹ́ ẹni tí yóò bá ti lè dúpẹ́ láyé yóò dẹni àbùkù. La ilaha illallah. Ashukiru Kismaili. àfààní asukuru kìsìmáìnì ọpẹ́ pín sọ́nà méjì ọ̀nà méjì la pín ọpẹ́ sí. torí pé kí ni tọ́lọ́run bá ti dá ọ lọ́lọ́pẹ́ máa gbàlù máa jó máa dúpẹ́ fún ọlọ́run àwọn kìíní kan bẹ tí ò rọrùn àti ṣe òun ni kò dúpẹ́ oore kò kí ń rọrùn àfẹni tọ́lọ́run bá ní kó rọrùn fún. Ashukiru afudalu ma hawalita multamizan. ajẹ́tùmọ̀ bí. Bihi ziyadatu inda Allahi wan nasi. asukuru afudalu. Ashukiru afudalu ma hawalita multamizan. awalitu. ما حاولت ملتمسا ما حاولت ملتمسا به زيادة عند الله والناس به زيادة عند الله والناس. ẹni tí o bá sì lè dúpẹ́ o lè tóbi gbogbo ẹ̀dá tá a bá ṣoore fún tí o dúpẹ́ a máa kàbùkù. Allah. baba tó bá jẹ́ ẹni tó kéwòn ni yóò kàbùkù. La ilaha illallah. tó bá kàwé tí o bá ti lè dúpẹ́ a kàbùkù. Allah. bẹ́ẹ̀ni. Shukuru al-makhluqi. lílẹ̀ xaali Lil-khaliq. àkọ́kọ́ ọpẹ́ tí ẹ̀dá ó dùn ní ayé ó ní ọpẹ́ tí wàá dùn láàrin ẹ̀dá àtàdẹ́dá. Allah. ọpẹ́ tí wàá dùn fún ọlọ́run tó dá ọ pé o ṣe tó o dá mi dá bí rẹ léèrè sọlọ́run dá ọ bákan ni àbó dá ọ dá. Ashukiru afudalu ma hawalitu multamizan. ṣé o mọ̀ pé àwọn kan wà ní títì tó jásí pé wọn ò ní aṣọ lára òhò ni wọ́n rìn La ilaha illallah. àwọn tó bí wọn wọ́n ra aṣọ fún wọn wọ́n fún télọ̀ gidi pé báwọn rán kó fáìn
ilaha illallah. àmọ́ tó má ti wọ aṣọ yẹn ó máa ń gbóná mọ́ wọn lára àfi kí wọ́n fàyà pé ẹjẹ́ kí n rìn ní òwò mi ò lè wọṣọ ó wù mí kí n rìn ní òwò. ashukiru afudalu ma hawalitu multamizan. wá wúra rẹ wò ìwọ wọ aṣọ ó fi tiẹ̀ ó lo góòdì sétí ó lò sọ́rùn ó tún mẹ́kọ̀ ó kunjú ó kun ètè ó kun ẹsẹ̀ ó kun orí gbogbo tó lò ní wá bá ó wá fi tiẹ̀ ṣé ìwọ ló ṣe rẹ̀ bẹ́ẹ̀ ni àbọ́lọ̀. ashukiru afudalu ma hawalita multamizan. àfàwọ̀ Ahmad àfàwọ̀ ní asukuru kìsìmẹ́yìnì ọ̀nà méjì ni ọpẹ́ máa ń pín sí. شكر المخلوق lílẹ̀ hàlẹ̀ ọpẹ́ tí ẹ̀dá máa ń dún fún ọba adẹ́dá aláàní àmì lórí oore tá a ṣe fún. التي لا تحصى alẹ́tì la àtúnṣe èyí tó pọ̀ tá a lè kà tán. la ilaha ولا illallah. تعد. ọpẹ́ tí ò làálàá ọ̀nà wo làá fi mọ̀ pé àwọn apin ọpẹ́ yẹn sọ́nà mẹ́ta bó o la ṣe máa dúpẹ́ fún Ọlọ́run asukuru bilisani الشكر باللسان a máa fi ahọ́n dúpẹ́ pé alihamudulilayi Allahu ọpẹ́ akbar. àkọ́kọ́ nìyẹn ọpẹ́ pé alihamudulilayi Lillah. afọwọ́ àwíyé dúpẹ́ yẹn kí n gbọ́ ọpẹ́ àkọ́kọ́ tí àfa àwa ń dúró ní nìyẹn ẹlẹ́kejì الشكر بالمال asukuru bilimali a lè fi dúkìá dúpẹ́ a fẹ́ ṣe Ramadan program iftaru ẹ̀ wá jẹun tàyẹ̀rọ jẹ́jẹ́ ń lé wa kọ́ àfa àfihàn dúpẹ́ pé a tún dúpẹ́ pé alẹ́kùn lóore ní الشكر ziyada ni la ilaha illallah. alẹ́kùn nìyẹn. bihi ziyadatu inda Allahi wan nasi. Ìmáàmù Rìtádọ̀ ajẹ́tùmọ̀ bí ó di méjì. bihi ziyadatu inda Allahi wan nasi. àkọ́kọ́ ní ká dúpẹ́ fún Ọlọ́run pẹ̀lú ahọ́n bilisani pé alihamudulilayi ó ṣe ọpẹ́ ẹlẹ́ẹ̀kejì. الشكر بالمال ó ní ká dúpẹ́ pẹ̀lú owó pẹ̀lú dúkìá ẹ̀kẹta ńkọ́ الشكر بالجوارح ọpẹ́ tí ò ní tán الشكر ọpẹ́ àdúndú tán tá بالجوارح máa fi oríkèéríkèé ara wa dú òníkan ní Ọlọ́run ṣoore fún mi díẹ̀ ṣe nẹ́fìlà fọlọ́run pé èyí dá lóore mo fẹ́ fúnra mi ní assignment nẹ́fìlà 30 nẹ́fìlà 100 mo fẹ́ fi dúpẹ́ orí Ọlọ́run la ilaha illallah. àkọ́kọ́ ọpẹ́ nìyẹn àfáàní شكر إنسان لآخر ẹ̀kejì ní àṣùkù ní ìsán لآخر ọpẹ́ tí èèyàn máa ń dún fẹ́yìn ẹgbẹ́ ọpẹ́ tí èèyàn máa ń dún fún èèyàn ẹgbẹ́ rẹ̀ ẹni bá ti lè dúpẹ́ fún Ọlọ́run yóò dúpẹ́ fún èèyàn. bihi ziyadatu. ẹni tí ò bá lè dúpẹ́ fọlọ́run kò ní appreciate èèyàn ẹni tí ò bá mọ iye èèyàn ò lè mọ iye Ọlọ́run. inda Allahi wan nasi. àfàwọ̀ Ahmad Awiye wa ń dúpẹ́ fún àwa ẹ̀yin èèyàn bí èèyàn. yàtọ̀ zero. ṣé Suleiman Sarumi wọ́n ní ọbẹ̀ tí mo ṣe tààrà ayé ń jẹ́ gbádùn. èmi nìkan kọ́ dídùn tó ń dùn táráyé wá ń kó mi. èmi nìkan kọ́ ọbẹ̀ tí mo sè táráyé jẹ́ gbádùn. èmi nìkan kọ́ dídùn tó ń dùn táráyé fi ń kó mi. èmi nìkan kọ́. ọbẹ̀ yìí dùn àfi ìsìkò sálámì. dídùn tó ń dùn táráyé fi ń kó mi. èmi nìkan kọ́. àṣùkùrù ní ìsá. شكر إنسان Ìmáàmù Rìtádọ̀ ajẹ́tùmọ̀bí. Damallahu hayatakum. ọpẹ́ téèyàn máa ń dún fún èèyàn. آخر عن عمل máa gbọ́ ọpẹ́ téèyàn máa ń dún fún èèyàn lórí iṣẹ́ tẹ́nìkan ṣe sínú ayé ẹ̀. قام به أو نصيحة àbí lórí advice tó fún ẹ أصداها إليه tó wá ṣe é láǹfààní àfààní òun lọ pẹ́ ẹlẹ́ẹ̀kejì wọnú ayé ẹ wò àwọn àwọn ni wọ́n gbẹ̀ nímọ̀ràn lọ́wọ́. ìmọ̀ràn tí wọ́n fún ẹ yẹn tó wúlò fún ẹ yẹn mọ̀ yàrá ìmọ̀ràn dúpẹ́ fún ọ o. la ilaha illallah. ó ní wọn ò fún ẹ lówó àmọ́ wọ́n fún ẹ nímọ̀ràn tó là ọ́ tí ò jẹ́ kó ṣe tán نصيحة wọ́n fún ẹ nímọ̀ràn tó sílùú أصداها mọ̀tù إليه dákúndákún sílùú mọ̀tù ẹni tó fún ni nímọ̀ràn pé télọ̀ yìí dá ọ ní kó o gbà sọ fún aṣọ yẹn ó wá gbé fún télọ̀ ni ó wá rán ó wá wọ̀ ó fi ìtì ẹ̀ ó wá dòde wọn ni jẹ́ ìyọ́ ta ló bọ̀ náà ẹni yẹn ní kó pípé ó mà ṣeun télọ̀ yẹn gúùdù gan. Allahu akbar. ẹni tó fún ẹ nímọ̀ràn
ìmọ̀ràn tó wúlò tó lò ó tó wúlò sínú ayé rẹ tó lò ó tó change life rẹ káyìnà ń dúpẹ́ fún un. alamatu shukri limari Naam. i'lanu hamdi. Sirul Maktum ní ògo ni wọ́n. Wa- dákun. Naam. Gbọ́ mi ná. Ògo ni Sirul Maktum. Fúnra mi ògo ni mí. Ajẹ́túmọ̀ bí ògo ni wọ́n. ìràwọ̀ ńlá. Àwíyá àgbà ògo ni wọ́n. Omi ló ń lò ògo ni. Àfọ̀ kẹ̀kẹ̀kẹ̀kẹ̀ ògo rẹ̀. alamatu shukri limari i'lanu hamdi. Omi rẹ̀ ògo ni. wa man katama. Àmọ́ gbọ́ mi. Naam. Àpẹẹrẹ ànábì. Naam. Ìràwọ̀ ànábì. Gbogbo ẹ̀ náà. Ògo ni ìràwọ̀ ànábì. Àmọ́ ògo ò gbọ́dọ̀ kọlu ògo. La ilaha Tó bá ti ní illallah. ògo tó ní ògo rẹ̀ yẹn ìwọ náà lógo. Kai. O fẹ́ tákù ògo ológo. Ó pọ́sibù kí gílóòbù méjì bá pàdé ìkó fọkàn. La Ògo ilaha kan illallah. ó lè ba yóò ògo tiẹ̀ jẹ́. La ilaha illallah. Wọ́n yẹn fi ògo tákù pé èmi náà lógo jẹ́ ń tákù ẹ̀. Wàá tẹ́ dípa fẹ́ nìkan ni kò ní kó má dológo mọ́. alamatu shukri limari i'lanu hamdi. Àlọ́ òlógo àmọ́ má tákù ẹni tó lógo bíi tiẹ̀. wa man No, katama. yes. Ọ̀rọ̀ mi nìyẹn. No Naam. competition in destiny. hayyakumullahu al-karimu. Ni ọ̀rọ̀ ti bẹ́ẹ̀ A ní kò dáa fún ẹ. èèyàn ni wọ́n náà. A dẹ̀ ní kò yé ọ. àbí ká kúnlẹ̀ farara ìyẹn ní A ọ̀gá dẹ̀ màgà. láyè rẹ ò dáa. Àmọ́ àwọn kan bẹ tí wọ́n pọ̀ jù ẹ lọ lówó. la ilaha illallah. Wọ́n pọ̀ jù ẹ lọ ní mímọ̀. Nínú ilaha sọ̀rọ̀sọ̀rọ̀ wọ́n pọ̀ jù ẹ lọ. Ẹ wúrọ̀ ìdù wa. Wọ́n pọ̀. kun kẹ̀kẹ́. Afa Ahmadu. pọ̀pá. Àwíyé àgbà. Ọpẹ́ téèyàn máa ń dá fún èèyàn ẹgbẹ́ pé o ṣe thank you. Ashukuru bil mali wa shukuru bil lisan. Ọ̀rọ̀ tí mo fẹ́ sọ lónìí òun ni sábàbí kádàrá àwíyé débi tí ń lọ because kò tí ì débẹ̀. sha allah. Níjọ́ tí ojú èèyàn pọ́n mi ni mo rí Ahmadu. la ilaha illallah. Níjọ́ tí ojú èèyàn pọ́n mi tí èèyàn lòun fi mí sẹ̀sìn ni mo rí Ahmadu. la ilaha illallah. Kò wá ó wá ní a ṣé èèyàn kan ló lọ. Èmi máa wá jẹ́nẹ́sì fún yín. Ó wá tún kó èèyàn mẹ́rin dání. allah. Àfa Ahmadu wá. Ó tún wá kó èèyàn mẹ́rin dání pé ẹnìkan ó máa jà ẹnìkan ó máa rọrùn èmi náà wá ń dọ́lá bíi àfọ̀gbàlà amúnégún mo wá ń lọ báyìí. Mo wá ń bọ̀ pé sẹ́mi náà. faman. Mo ń bọ̀ dákun fínẹ́sì rẹ̀. Ìmọ̀ Murtado ẹ di ọ̀rọ̀ mi mú o. Níjọ́ tí mo rí àwíyé òjò tí mo nídìí èèyàn. kai. Wá sí mi alalẹ́ nínú Ramadan àwọn tí bẹ́ẹ̀ wọ́n lé ní 500 èèyàn Al-Qur'an Karim. kò sí rọ́ńbẹ́. A ti ẹ̀jú bẹ́ẹ̀ lọ. Ajá náà sì wá sá lọ. Ó lóun ò rówó lára mi. kai. Nígbà náà ó lóun ò rówó lára mi pé òun lọ bí tóun ó ti rówó. kai. Àfàwọ̀ Ahmadu Àwíyé àgbà ó wá dúró ńjọ́ yẹn àwa parí wáàsí àparí Ramadan ọdún kọ̀ọ̀la wa ń lọ lọ́bàdàn nínú sísírù mi ìyàwó mi wà nínú ilé àwa ní pálọ̀ àwa jókòó mo wá ń sunkún. la ilaha illallah. Ó wá ń bá mi sọ̀rọ̀ bí ẹni tó ń bá àbúrò ẹ̀ sọ̀rọ̀ pé ẹ má sunkún wà fún wa. Bíyàn kan bá padà lẹ́yìn ẹ̀dá kan. lẹ́yìn ẹ̀dá kan. Tó bá padà tó lóhùn ò ṣe mọ́. Olóhùn ò ṣe mọ́. Ọba tó lẹ̀dá yẹn bí ó bá ti padà kò lè lápá nínú ayé. ẹ̀dá yẹn. Bẹ́ẹ̀dá kan bá padà láyé ẹ̀dá kan. bẹ́ẹ̀dá Tó bá kan. padà tó lóhùn ò ṣe mọ́. Ọba tó lẹ̀dá yẹn bí ó bá ti padà kò lè lápá nínú ayé ẹ̀dá yẹn. Bẹ́ẹ̀dá kan bá padà láyé ẹ̀dá kan. Tó bá padà tó lóhùn ò ṣe mọ́. Ọba tó lẹ̀dá yẹn bí ó bá ti padà kò lè lápá. nínú ayé ẹ̀dá. Kò lè lápá nínú ayé ẹ̀dá yẹn. kò lè lápá nínú ayé ẹ̀dá yẹn. Kò lè lápá nínú ayé ẹ̀dá yẹn. kò lè lápá nínú ayé ẹ̀dá
wá sunkún mo sunkún jáde mo sun sára mo dẹ̀ ní fún ọ̀kan lọ́wọ́ kí ló kọ́ fún yẹn blackberry kọ́ blackberry náà ọmọ yìí gbà Mustapha ìdá fún ọ òwáwẹ̀ fóònù yẹn òwáwẹ̀ òmò ń lò òwáwẹ̀ òwáwẹ̀ lẹ́ ń pè òmò ń lò mo á ní òkè fóònù yìí kò dáa kó o lọ lé ká má ní òní fóònù lọ́wọ́ mo á yọ símù fóònù tèmi mo á yọ kó mo gba fóònù yẹn wọ́n máa lò èmi ò ní fóònù lọ́wọ́ mọ́ lẹ́yìn small phone Nokia Nokia yẹn ti sin owó mọ́ mi lára gan ó ní iye oṣù tí mo fi lo fóònù yẹn mi ò rí mọ́lì náà fi pàrọ̀ ẹ̀ àfẹ́ pàrọ̀ ẹ̀ kọ́ o mi ò rí mọ́lì nǹkan ìgbà yẹn mo wà nù problem upon problem kò wá fún àwọn yẹn ní fóònù yẹn wọ́n máa lọ kọ́ lè bá a mọ̀ pé ipò orí dùnú mi tó ti ń bọ̀ wá kámọ̀ gbẹ̀ pé kí lè wá mú bọ̀ gan mú fún òwò náà ọkọ̀ mú òwò awẹ̀ dání mo dẹ̀ fún ní 11,500 naira. La ilaha illallah. nígbà náà àwòye wa ń lọ ó wá lọ apari àwẹ̀ ó wá dé àwa lọ wá orin yẹn mi gbàgbé ẹ̀ bá tẹ̀lé tí mo mọ̀ sunkún bá tún wà mọ̀ sunkún pé àwọn yìí dùn gan ó wá dé mo ní afa Ahmadu ẹ má dáná sí ẹ máa kọrin ó ní orin bó o olódù èmi ìparọ ó ní àgbẹ̀ Ọlọ́run má jẹ́ nfẹ mọ ní sírí mọtún yẹn náà mo ní kó kọrin ló wá dà ohun rẹ tó èmi ohun tó fi mú orin yẹn tó mú mi ó máa mú ọ̀pọ̀lọpọ̀ èèyàn máa kọrin náà wọ́n lọ bọ́ ọ̀rẹ́ nìkan pé àfààfẹ́ lé mi kó lọ́dọ̀ wọn ní kébì máa kọ ni wọ́n fẹ́ kí jánásì má onírọ̀ ògo òdi ògo lọ́wọ́ yóò máa kọ ni fèmí lẹ̀ ògo nìwọ náà ògo nílé yìí ìwọ máa fi orin ṣe wá àsìfáyé ẹ ṣeun èmi máa sọ̀rọ̀ ìwọ máa fi orin ṣe wá àsìfáyé etí kéwúrè ó máa jẹ́rìí sí i àjọ máa ń lọ stúdíò ní ṣògbọ́ rí kí àfa tẹlẹmọ́kẹ́ lọ stúdíò àjọ máa lọ stúdíò ní láti àárọ̀ aago 2 àárọ̀ dago 2 alẹ́. ẹ tún wá kọ̀ǹpósì rẹpẹtẹ. àjọ máa ń kọ̀ǹpósì. bẹ́ẹ̀ ni ìṣirọ́ bẹ́ẹ̀. ó ní sọ́ra rọ́ra kó tún fúnra ò nílé ayé olówó kọ́ ń bẹ̀ torí oríire kíní kan orí ejò akọ àbẹ́kù kọ́ gbọ́n báyìí akọ díẹ̀. orí ejò akọ àtàwọn. ó wá sọ fún àfa Ahmed ẹ dákun torí Ọlọ́run. ẹ dákun akhalis. ẹ jẹ́ ká kọ̀nfàmù ara wa pẹ̀lú àníyàn. àyìnà rẹ ó dáa. máa ń kà máa ń fẹ́ yín lásán ò nídìí ẹ̀ alukur'an karim alukur'an lahnatullahi ala kadhibin. àmín. ọpẹ́ lajọ ń dá o mo wá sọ fún afa Hamadu pé afa Hamadu awiye àgbà mo ní pẹ̀lú ògùn Ọlọ́run ọlá alájí àgbà wà á déèyàn wà á dògo. Allahu akbar. sọ fún bẹ́ẹ̀. Allahu akbar. biniyatin salihah. pẹ̀lú àníyàn tí mo fi sọ àníyàn yẹn mo ti tán yányán. mo ti tán yányán mo ní pẹ̀lú ògùn ọlá alájí àgbà lọ́dọ̀ Ọlọ́run afa Hamadu dàpọ̀ kọrin yẹn sẹ́ ó wá kọrin yẹn àkọ́kọ́ orin tó kọ́kọ́ kọ náà lórí orin yẹn àkọ́kọ́ orin tó kọ́kọ́ kọ láyé náà nìyẹn pé èèyàn kọ́kọ́ máa ń kọrin àti kọrin yẹn ti pẹ́ kò kàn jáde ni. Allahu akbar. ìrántí ẹ Ògo Àdàbíyà Ògo l'Àdàbíyà Ògo l'Àdàbíyà Ògo l'Àdàbíyà Ògo l'Àdàbíyà. ọba ló ṣe ká mọ́lìlà kẹ́dá Ògo l'Àdàbíyà o. ó ní iye olùkọ́ni yẹn ti pẹ́ ó wà pẹ́ndì wọ́n lùlù kan sí ìgbà ìlú odò rárá kò sí ẹ̀ dáa etí tiwa ìlú ń dáa tó máa ń jó ni àti kò dáa. ọ̀bára wọn mu rárá. studio kan la ló ń gbà yẹn ká má dà pọ̀ ẹ̀. ìlú tí ológo ń gbà wọn. a tún mọ àwa láre po ó tún máa fi wá sọlá ọ̀n ló dún èmi a máa lo tẹ́tẹ́ náà fún un. Ògo l'Àdàbíyà. àbá ti ń lo tẹ́nà fọmọ kí wẹ̀ ní ìrírú ẹ̀ rí. èmi a máa lo tẹ́tẹ́ náà fún un. orí oríire. ló wà ní irọ́ ẹ̀ rí mú báwọn ohun yìí ti lòkè jẹ́ tún mọ́ tán. Ògo l'Àdàbíyà. La ilaha illallah. Afa Ahmadu. ó ní buwatu.
wọ́n wá ní lónìí àwọn fẹ́ dúpẹ́ fún àwọn tọ́lọ́run ní àwọn gbọ́dọ̀ wọn kọjá àwọn àwo ni wọ́n pọ̀ àwọn mo fẹ́ kán gbọ́rọ̀ mi lónìí la tu'addu. àwọn ni bàbá wa Sirul Maktub. adamallahu hayatakum. tí wọn ò bá kún àwíyé ni pẹ̀lú tọ́lọ́run fún wọn ó ṣeé ṣe ká yí àwíyé má balance. la ilaha wọ́n pọ̀ illallah. àwíyé ọmọ gbogbo àfáàní ọmọ bàbá lágége làwíyé Insha Allah. ọmọ alájí àgbà ọmọ bàbá lágége ọmọ bàbá àgbà lámúnigun ọmọ bàbá àgbà Sirul Maktub ọmọ ìjọba jálàbí Insha Allah. ọmọ ìjọba jálàbí China of success ọmọ wọ́n gbogbo pọ̀ ayé. ọmọ àfáàgbà oníkàún bọ́mọ bá ti da igba bàbá ní ibi. ọmọ Sheikh Abdul Malik Tejidini la ilaha illallah. ọmọ bàbá wa kún fàyà kúnnù. ọmọ Shehu Madibo ẹ bá ní Shehu. Shehu. ọmọ gbogbo ọmọ bàbá wa àgbà Kéwúyẹmí ọmọ gbogbo àfàlàwíyé àgbà. ọmọ Sheikh Habibu young sheikh. ọmọ Sheikh Ahmadu Al-Mukhtar. ọmọ Muhammadu Rasulullah. sallallahu alayhi wa sallam. bàbá rẹ pọ̀ àwíyé fọkànbalẹ̀. Bàbá. ò ní má bànújẹ́. Insha Allah. ọmọ kan bàbá wa. etí máa fi parí ọ̀rọ̀ mi nìyẹn. hayyakumallahu. má kà kankan má filẹ̀. bismillahir kí ló ṣẹlẹ̀ sí ẹ. ká kọ́ lu ẹ ní. rahmanir rahim. etí máa sọ ni pé gbogbo ẹ̀dá tó bá wà láyé na'am. tí ò bá ti mọ orí Ọlọ́run kò lè dá lápọ́nlé. la ilaha illallah. ẹni tí ò bá ti mọ orí Ọlọ́run tó bá dìde yóò ṣubú tó bá dáa fún láàárọ̀ yóò bàjẹ́ fún lálẹ́. ọlọ́ngo. gbogbo àwa tó wà níbí báyìí oore ẹja mọ oore ká mọ ọpẹ́ tọ́. tàbá ní à ń dúpẹ́ fún Ọlọ́run ẹ má jẹ́ àgbàgbé àwọn onísábàbí wa àwọn kan ni wọ́n tiẹ̀ sínú kòtò àwọn kan ló yú ẹ̀. ọlọ́run ní sọ̀kalẹ̀. tọ́ba ní nìkan bẹ́ẹ̀ sọ̀tá wò pé ṣé ń bá ọmọ tó bí sọ̀tá tí ò bá ti bọ́ mẹ́ sọ̀tá ó fẹ́ràn rẹ ẹ̀kẹ́ ìjà fẹ́lẹ̀ ń jà. Allahu akbar. subhana rabbika. rabbil izzati amma yasifun wa salamun ala al-mursalin walhamdulillahi rabbil alamin. bàbá wa Àyìnlá. ẹ̀dùn ayé ó yẹ yín tí iná ò ní padà wá bàjẹ́ tọmọ jù tí yín lọ. bàbá wa Àyìnlá ẹ ti wáyé ó yẹ yín. ayé yìí ò ní padà wá bàjẹ́ tọmọ jù tí yín lọ. bàbá wa Àyìnlá ẹ ti wáyé ó yẹ yín. tí iná ò ní padà wá bàjẹ́ tọmọ jù tí yín lọ. bàbá wa Àyìnlá ẹ ti wá Àyìnlá.
òòtà.